Ẹ káàbọ̀ sí orí kan ẹwọ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àṣìmá play fún nínú fídíò ẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ àṣírí lọ́tún pẹ́rẹ́pẹ́rẹ́ lẹ̀ sínú fídíò ìyẹ̀wò tó bá yẹ kí ìgbà ọkọ ní darapọ̀ máa lórí ìkànnì ẹ bá like comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíò sọ àkàbàlì máa jẹ ìgbádùn àwọn content bá ẹ ti mọ̀ kí táwọn bá rí àwa kí n sọ ìtẹ́bọ̀ wá síbi láti wá sọ adẹ́kẹ́ àti ìwádìí dáadáa lórí ẹ̀ kí a tó wá sọ ẹ wo ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pọ̀ ìjò ká má fi àkókò ṣù ẹ ká wo àwọn fídíò. ó yẹ kí n jìnnà síbẹ̀ torí pé ọmọ aládìkún ni mí ọmọ òdu àwọn tí mà ní mi èmi ní ìyá kan tì mí ní ìsìn orí mi wú ó ní ládé bàbá ò lè yọ mí kúrò nínú aláàfin ò lè bàtà ó ní tàwọn bàbá mi báwo ó sè o èmi náà máa ń kì ní ọmọ ládé aláàfin ọ̀ládé adé bàbá mi náà gbà tó pé fáláàfin orí abẹ́ ọmọ ládé ebi ọmọ ẹ̀kọ́ ló ṣe mẹ́sìn àdúgbò orí la fi ń pàkà ládùúgbò ilé ẹni la fi ń mutí eléko ọmọ aládùúgbò ló ní. mo wá síwájú òsàlẹ̀ nìyí fúnra ara mi ẹ̀rù mi wọ̀ lọ. mo wá fi ẹnu mi lọ fi kúlẹ̀ níwájú òsà tí ìbá ṣe pé bàbá mi fẹ́ràn mi ó wá ní mo bọ̀ níbi àṣẹ òòṣà àṣẹ Olúwa irú mi ò sí ẹni tó yẹ kó súnmọ́ bẹ̀ yẹn ó yẹ kí n jìnnà síbẹ̀ torí pé ọmọ aládùúgbò ni mí ọmọ òdu àwọn tí mà ní mí èmi ní ìyá mi ń kì mí ní bí ṣe orí mi wú ó ní ládé bàbá ò lè yọ mí kúrò nínú aláàfin ò lè bùtà ó ní káwọn bàbá mi bá wò ó sè o èmi ọmọ ń kì mí ọmọ ládé aláàfin ọ̀ládé adé bàbá mi náà gbà tó gbé fáláàfin orí adé ọmọ ládé kù ọmọ ọ̀pọ̀lọ́ sí mẹ́sìn àdúgbò orí adé ń pàkà ládùúgbò ọdẹ ẹni láti mú tí ẹ lọ́kọ̀ ọmọ aládùúgbò mi. àwọn bàbá ìyá mi tí wọ́n wà níbí àwọn bàbá ìyá mi ti wà ní Ilé Ifẹ̀ yìí tí lè sọ iye ọdún àbúrò ìyá mi lè tó jókòó yìí ìgbà tí mo gbé mi ní 1985 mo tó sí ìrìbù mi mo tẹ̀lé ẹgbẹ́ lọ́dọ̀ àwọn bọ́dà mi àwọn fámìlì ìyá mi ni wọ́n lu ṣẹ̀kẹ̀rẹ̀ fún Ọọ̀ni láti ọdún tó ti pẹ́ látàrí bàbá wa ní Sọjí Adérẹ̀mí àwọn ọmọ tó kò bí wọ́n ṣe lẹ́gbọ̀n kò fẹ́ tó sẹ́kún ẹ̀gbọ́n nílé bàbá rẹ lọ́wọ́ mo ti ní ọwọ́ àti pẹ́ wá kí bàbá ẹ̀ mo nígbà tí wọ́n wá wọ́n tẹ̀lé mi bàbá mi náà èmi ń bá mi yẹn jó ẹ̀ òun náà ló lé ẹni tí ó bá mú mi kó mú mi mọ́ Oòduà. àwọn ń ṣe ìjàngbara torí mo rí pé àwọn ẹ̀gbọ́n mi àtàwọn bàbá mi kan ń bínú kì í dẹ̀ ṣe mi tí wọ́n gbẹ́ni táàrí níjọ́ tí bá sọ tẹnu mi ẹ̀ mọ̀ bí kì í ṣe mi ẹni tí bá ń bínú sí mi ó fi ọlá bàbá mi Oòduà kọ́ dáríjì mi ọmọ ẹni ò ní ẹ̀yin ọmọdé ò ní mo rí jẹ ẹ̀yin bàbá wa ní yóò yí lọ́wọ́ kò sí bó ti fẹ́ ṣe é tó ọmọdé wa pé kú tó dájẹ tó pẹja tó mú nǹkan ẹ̀jẹ̀ níjọ́ bá pààrọ̀ gidigba dandan ní kó gbé bákan bàbá ẹ̀ mọ́lé mo ti pààrọ̀ gidigba mo dẹ̀ gbọ́dọ̀ gbé lọ bá àwọn bàbá mi mo ti wá gbé lọ bá àwọn bàbá kéékèèké mo wá padà gbé wá sọ́dọ̀ bàbá àgbà olórí oko pátápátá. nígbà tí mo kọ́kọ́ dé mo lọ sí ọ̀dọ̀ bàbá Aláàfin bí ó àti ẹ̀ jẹ́ pé a sọ̀rọ̀ púpọ̀ mo wá lọ́dọ̀ bàbá mi Olúgbọ́n ó wá ní bàbá Olúgbọ́n ní Sunday wọlé síbí náà so ti pé ọ̀dọ̀ Ọọ̀ni olórí aládé gbogbo mi mo supplement Ọ̀túnba ló fẹ́ mú mi sẹ́ Ọ̀túnba dá Ọ̀túnba ló ní kábíyèsí bá ń bá wí Ọ̀túnba ní kábíyèsí Ọ̀túnba. ẹ káalẹ́ o gbogbo ọmọ Yorùbá káàkiri ẹkú àtàárọ̀ bàbá mi Olúgbọ́n bàbá dáadáa àwọn náà pè mí sìn adéọpẹ lóríṣà wọn wá ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọn sọ pé mò ń bú àwọn gbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Onírìṣà mi ò bú yín o kí ni mo fẹ́ bú yín fún ṣé bàbá mi Olúgbọ́n wá jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n wá sọ̀rọ̀ tí màá wá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo èèyàn mọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ gbogbo alamọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá Aláàfin dẹ̀ sọba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ó mọ̀ fi ẹnu sọ̀rọ̀ sálàfin Aláàfin sọba kékeré ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ní mí so bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn so wọ́n á ní ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn
orí adé ọmọ aládé òde ọmọ aládé sẹ́sẹ̀ fún wọ́n ṣe ń kí wàá nú agboolé aládìkún nìyẹn tí bàbá mi aláàfin náà mọ̀ bẹ́ẹ̀ aláàfin sọ bá kékeré tí máa mọ̀ bú wọn mi bú wọn o kábíyèsí mi ìjẹ́ bú yín o mi ì ṣe bẹ́ẹ̀ o so bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa onírìṣà ni àwọn oníewì ń kì mí ní ọmọ aládìkún so mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì ti ń kì mí pé bàbá Ọọ̀ni bàbá wa onírìṣà alálàáfíà ni wọ́n káni wọ́n já alálàáfíà ni mo ti bú wọn rí mo tún wá wọlé wọ́n tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládìkún wọ́n tún ń kì mí lójú wọn ó tún sọ̀rọ̀ mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá Ọọ̀ni bàbá tó wá fàyè gbà mí wọ́n tún celebrate mi wọ́n pe gbọba ńláńlá lájọ wọ́n ní kí wọ́n pọ́n mi lé wọ́n ṣàdúrà fún mi so mo ní nkíní yẹn ó jọ mí lójú mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa onírìṣà ni kì í ṣe pé mo bú bàbá wa láàfin kí ni mo fẹ́ bú wọn fún kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà áfírí kárìn síbi kárìn sọ́dọ̀ bàbá wa láàfin kọ́kàn wọ́n balẹ̀ kọ́ mọ́ sọ pa lọ ṣe nǹkan burúkú kárìn sọ́dọ̀ bàbá wa onírìṣà kọ́kàn wọ́n balẹ̀ kámọ̀ pélé bàbá wa náà lálọ́ ká lọ́dọ̀ bàbá wa olúgbọ́n kámọ̀ pélé bàbá wa lálọ́ káfí láti sọ̀rọ̀ ńbẹ̀ ohun táwa fún nìyẹn o bàbá wa láàfin mi rí yín fín o ẹ foríjì mi o mi rí yín fín o mo ń kíra mi ẹ kú mọ̀ pé njọ́ tí mo wá sọ́dọ̀ yín gan àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí ni ò jẹ́ mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí èmi ọmọ ládé tí mo ń kíra mi wájú yín bí ẹ̀mí jì ní tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ń kí wà nú agboolé wa nìyẹn kábíyèsí mi jẹ́ rí yín fi o ọmọ yín mo jẹ́ omi ṣẹbẹ́ o mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa onírìṣà ni ẹ dáríjì mi o mi ń bú yín o ẹ ṣe. ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹni tó burú jù nílẹ̀ Yorùbá tó burú fún ọmọ Yorùbá jù òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ olóore ọmọ Yorùbá ẹni tọ́lọ́run bá ṣe ní olóore fún wa a máa ń tọwọ́ bọ̀ lójú ni ẹni ọba jí aláàánú nílẹ̀ Yorùbá lọ́mọ Yorùbá máa ń fọwọ́ gún lójú kí ni Sunday Igboho sọ táwọn ará Ọ̀yọ́ kan kóra wọn jọ tán láwọn ò ṣe Yorùbá nation mọ́ o ọmọ àlè ní tẹ́ ẹ bá ṣe Yorùbá nation Igboho ṣe fámìlì ẹ̀ ló fẹ́ gba Yorùbá nation fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ kóra yín jọ yẹn tẹ́ ẹ ní ẹ̀ ṣe Yorùbá nation mọ́ o ẹ̀ ṣe Yorùbá nation ọmọ àlè ní tẹ́ ẹ bá ṣe Yorùbá nation ọmọ àlè ní tẹ́ ẹ bá ṣe Yorùbá nation ṣe látọjọ́ tí Fúlàní ti ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń pààyàn sínú oko ẹ dárúkọ fámìlì Sunday Igboho tí wọ́n pa sínú oko fámìlì Sunday Igboho mélòó ni Fúlàní jí gbé fámìlì Sunday Igboho mélòó ni làwọn herdsmen ni wọ́n pa sínú oko ẹ yé tanra yín ṣe Sunday Igboho tí tó ń wọnú igbó káàkiri fún lọ bá Fúlàní ṣé ẹ dákun ṣé ọ̀ràn ni kéèyàn fẹ́ràn ẹ̀yà rẹ̀ Sunday Igboho kì í ṣe tọ̀yọ́ nìkan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ Ọlọ́run gbé Sunday Igboho kalẹ̀ fún gbogbo tí ń jẹ́ ìran Yorùbá ni kì í ṣe ìran Ọ̀yọ́ nìkan èèyàn lọ sífẹ̀ ni Sunday Igboho kọ́kọ́ lọ ni gbogbo tí ń jẹ́ ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ni Sunday Igboho yà nígbà tí Sunday Igboho wá sí ọ̀dọ̀ Aláàfin wọn àjẹ́ kán ṣe fídíò náà o bóyá lójú èèyàn márùn lọ tálàfin aláò láti wọ ọ̀dọ̀ rẹ̀ ọdẹ nìkan gba fóònù everybody ẹnìkan kò gbọdọ̀ ṣe fídíò wọn àjẹ́ kán ṣe fídíò ṣùgbọ́n bí Aláàfin tiẹ̀ gbà wọ́n láàyè kábíyèsí fún Aláàfin Ọlọ́run jẹ́mi ìwọ̀n ogun Ọlọ́run jẹ́mi bàbá wa kábíyèsí Aláàfin ogun ṣùgbọ́n fún pé Sunday Igboho lọ sí Ilé-Ifẹ̀ lọ́dọ̀ bàbá wa kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá wa kábíyèsí Ọọ̀ni gùn kádé ọpẹ́ lórí wọn kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ kérùkẹ̀rẹ̀ kó di ọkíní lọ́wọ́ bàbá kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ẹ wo
ẹ wo àpọ́nlé àti iyì tí wọ́n ṣe fún ọmọ aládìkún, ẹ wo iyì, ẹ wo àpọ́nlé, wọ́n mọ rírì, wọ́n dẹ̀ mọ takuntakun àti ìyà tí Sunday Igboho jẹ. Wọ́n mọ ìyà tí Sunday Igboho jẹ nítorí ilẹ̀ Yorùbá. Ṣé ọmọ rẹ̀ ló fẹ́ gba freedom fún ni? Ṣé fámìlì rẹ̀ nìkan ló fẹ́ gba freedom fún ni? Wọ́n bà dúkìá èèyàn jẹ́, wọ́n pa ní fámìlì, ìyá rẹ̀ kú nítorí pé ó ń béèrè fún freedom ilẹ̀ Yorùbá. Ó wá dé ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀, Sunday Igboho débẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní kíra rẹ̀ pé ládé o, adé kíni ni adé aládìkún ni wọ́n gbà fún. Ṣé Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ ń kíra rẹ̀ ní òkì yẹn ni? Kí ló dé tẹ́ ẹ yà kàná? Kí ló dé tẹ́ ẹ ya ìkàná? Òkì yẹn sígbò ẹsẹ̀sẹ̀ ń gbọ́ lẹ́nu Sunday Igboho ni. Igboho ọ̀sẹ̀sẹ̀ máa kíra rẹ̀ ní òkì pé ládé o, adé aládìkún ni wọ́n gbà fún Aláàfin. Igboho ọ̀sẹ̀sẹ̀ máa kíra rẹ̀ ní òkì yẹn. Ó ti pẹ́ tẹ́mi tí máa gbọ́ òkì yẹn lẹ́nu olóyè Sunday Igboho. Ẹni ó bá jẹ́ ọ̀tá Ọlọ́run, ẹni ó bá jẹ́ ọ̀tá Ọlọ́run tàbọ̀ jẹ́ alábòsí ló bá sọ pé olóyè Igboho ọjọ́ ìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní olóyè Igboho ti ń kíra rẹ̀ ní òkì yẹn kí ṣe. Ààrẹ Òpìtàn, mo fẹ́ kí Ààrẹ Òpìtàn ó sọ̀rọ̀ lórí òkì tí olóyè kíra rẹ̀ yẹn. Ṣé òkì yẹn ṣé àràbù ni àbí lóòótọ́ ni òkì tí wọ́n máa fi kí àwọn fámìlì ìdílé àwọn olóyè Sunday Igboho? Yàtọ̀ sí fámìlì, yàtọ̀ sí ìdílé olóyè Sunday Igboho, ìlú kan ń bẹ ní Ọ̀ṣun state bí ìlú Ifọ̀n. Òkì yẹn ó fẹ́ dì same pẹ̀lú òkì tí olóyè Igboho tí wọ́n ń kíra wọn. Kí wá ní bẹ́ẹ̀nbì èèyàn ó lọ sí ọ̀dọ̀ iwájú Ọọ̀ni of Ifẹ̀, ó kíra rẹ̀ ní òkì tí wọ́n máa ń kí wọn nínú ilé wọn. So torí tí wàá jẹ́ ọmọ Ọ̀yọ́, torí pé olóyè Sunday Igboho ti wá láti Ọ̀yọ́ state, torí pé wọ́n ti jẹ́ ọmọ Aláàfin, torí pé wọ́n ti jẹ́ ọmọ Igboho, olóyè ọ̀kọ́ gbọ́dọ̀ kíra rẹ̀ níwájú ọba mẹ́ẹ̀má ní òkì tí ó jẹ́ òkì ìdílé rẹ̀. Kí ló dé táwọn èèyàn alábòsí náà? Ẹni ẹlẹ́ni sọ̀rọ̀ ẹ wá mú lóhùn, ẹ mú Sunday Igboho lóhùn fún kíni? Fún kíni? Kí ló dé tí ẹ̀yin èèyàn ya ọ̀tá ìlọsíwájú náà? Kí ló dé tó jẹ́ pé ẹni tí ọba fẹ́ fún yín lóúnjẹ lẹ máa gé jẹ náà? Ẹ̀ẹ́dẹ̀ ní agbára kankan, ní solution kankan tẹ́ ẹ lè provide lórí àwọn herdsmen tí wọ́n ń da àwọn àgbẹ̀ láàmú. Ní solution kankan tẹ́ ẹ lè provide lórí àwọn kidnappers tí wọ́n terrorize oko, tí wọ́n terrorize ìgboro. Ẹni tó wá jẹ́ eyín ọ̀kan fún ìran Yorùbá, fún ilẹ̀ Yorùbá, tó jẹ́ pé orúkọ rẹ̀ lásán tí wọ́n bá gbọ́ nínú igbó wọn a máa sá lọ ni. Àwọn dẹ̀dẹ̀rẹ̀ òpònú kan nílùú Ọ̀yọ́ wọn kóra wọn jọ, àwọn ò ṣe Yorùbá nation mọ́ o, kò ní yẹ tẹ́ ẹ bá ṣe Yorùbá nation. Èèyàn kan bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe Yorùbá nation, tẹ́ ẹ bá ṣe Yorùbá nation ẹ ṣe fún fámìlì sàn, ṣe ẹ ṣe fún fámìlì mi ni àbẹ ṣe fámìlì wo? Dẹ̀dẹ̀rẹ̀ ń bẹ lára yín. Ìgbà tẹ́ ẹ ti ń ṣe Yorùbá nation kí ni ń bà tí yín? Ṣé dúkìá yín náà bàjẹ́? Ìyá yín ló kú? Kí ni tẹ́ ẹ lùsì nígbà tẹ́ ẹ ti ń ṣe Yorùbá nation? Kí ni tẹ́ ẹ lùsì? Kí lẹ lùsì? Ìgbòho ló lùsì. Ìgbòho ló lùsì, ó lùsì ẹ̀mí, ó lùsì property. Èyí wá jáde látẹ̀ní lọ olóyè Sunday Igboho rí Aláàfin fín. Ṣé Aláàfin ló sọ fún yín pé Sunday Igboho rí àwọn fín? Ṣé Aláàfin ló sọ pé Sunday Igboho rí àwọn fín? Ẹni tó pe olóyè Sunday Igboho pé wọ́n lọ sọ báyìí, olóyè tún jáde, wọ́n tó clear ara wọn, wọ́n dẹ̀ tó ń bẹ Aláàfin pé àwọn ò tó rí wọn fín. Kí lẹ fẹ́ gbà? Ẹ sáfẹ́ balẹ̀ Yorùbá jẹ́, ẹ sáfẹ́ dá ọ̀tá lẹ̀, ẹ sáfẹ́ kí Aláàfin àti bàbá wa Ọọ̀ni, ẹ fẹ́ káwọn méjèèjì ó ṣe papọ̀. Kí lẹ fẹ́ gbà níbi kí ìyapa ẹnu kí ká má bára wa ṣe? Kí lẹ fẹ́ gbà níbi ká múra wa lọ́tà? Kí lẹ fẹ́ gbà níbi kí àwọn ọba ká sọra wọn dọ̀tá? Bọ́ọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ lẹ ti ń jẹ níbi kí ìlú ó tò, ayé yín ò lè dáa.
ṣùgbọ́n níbi kí lù ọ́ mọ́tò káwọn lọ́balọ́ba máa bára wọn jà ibẹ̀ lẹ́yìn tí ń jẹ pẹ̀lú ògùn ọlọ́run àrọ́mọdọ́mọ yín ò ní jẹ́ èèyàn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró nídùú kí àwọn lọ́balọ́ba kí bàbá wa Ọọ̀ni àti Aláàfin ká máa jà kíjà wọn kọ̀ntínú. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ rẹ̀ tẹ́ ẹ dúró nídùú káwọn méjèèjì ká má bára wọn ṣọ̀rẹ́ ká má bára wọn ṣọ̀tá ìgbẹ̀yìn yín ò ní da ẹ̀ ní látúbọ̀tán. fídíò tí mo ṣe níjó ní tí mo ṣe lórí nígbà tí Sunday Igboho tó ń lọ káàkiri mo sọ̀rọ̀ yẹn ó ní àbí fídíò nígbà tí bàbá wa Ọọ̀ni àti Aláàfin tí wọ́n ní misunderstanding ẹnjọ́ mẹ́ta yìí tí bàbá wa Aláàfin tí wọ́n fún wọn ní ultimatum lórí oyè tí wọ́n fi dẹ́yìn kan lọ́la mo sọ mo ní wàhálà tó ṣẹlẹ̀ yìí ìfàsẹ́yìn ló máa kó bá ilẹ̀ Yorùbá mo sọ ìfàsẹ́yìn ló máa kó bá ilẹ̀ Yorùbá pé àbí kó lóye Ìgbòho ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation tó gbé lọ́wọ́ because tí àárín lọ́balọ́ba ọ̀bá ti gún kò síbi kankan tá à ń lọ freedom wa ọmọ ẹ̀ ilẹ̀ Yorùbá ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ọmọ ẹ̀ ẹni ọba ló ń fẹ́ jà fúnlẹ̀ Yorùbá òun náà fi ṣe tutù rẹ̀ mo sọ nínú fídíò tí mo ṣe níje lò nígbà tí Aláàfin àti tí mo rí controversy tí ń ṣẹlẹ̀ láàrin Aláàfin àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ mo ń sọ nínú fídíò yẹn pé àfi kólóyè Ìgbòho ṣe mẹ́dọ̀ kán lè lò lórí ọ̀rọ̀ Yorùbá nation títí tí àárín àwọn bàbá wa méjèèjì tí ó fi gún táàrin wọn ọ̀bà gún àní ibi tá à ń lọ we are going nowhere we are going nowhere torí pé òye làgbà á wò òye òun làgbà á wò mo ń sọ nínú fídíò yẹn jò ní níjẹ lò pé nínú tí tó máa fà á tí fírídọ́ọ̀mù yẹn fi máa nira fún wa láti gbà ní pé ta ni Sunday Igboho fẹ́ súnmọ́ náà méjèèjì tí Sunday Igboho bá súnmọ́ Aláàfin jù àwọn ará Ifẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọba àwọn ibi tí Ifẹ̀ àti bàbá wọn Ọọ̀ni ń ṣàkóso lé lórí nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ títí wọn ní tinútinú tìtatìta wọn ní support Sunday Igboho tó bá ti lọ jásí pé olóyè Sunday Igboho ti fì sí ọ̀dọ̀ kábíyèsí Aláàfin jù wọ́n á rí olóyè Sunday Igboho gbogbo àwọn tí wọ́n jẹ́ alábàáṣe bàbá wọn Ọọ̀ni of Ifẹ̀ wọ́n á rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn bí mo ṣe sọ nìyẹn mo ní tọ́bọ̀ wá jẹ́ pé bàbá wa Ọọ̀ni ní Sunday Igboho tó wá fi sọ́dọ̀ wọn jù tí wọ́n fi sọ́dọ̀ wọn jù mo ní àwọn tí wọ́n jẹ́ àwọn fámìlì Aláàfin àti gbogbo ibi tí Aláàfin jọba lé lórí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá wa Aláàfin àti gbogbo ìlú tí ń bẹ lábẹ́ wọn àwọn olóyè Sunday Igboho lọ́tà ẹ̀dá kan sí ò ti wá ṣẹlẹ̀ báyìí olóyè Sunday Igboho ti lọ sí ọ̀dọ̀ bàbá wa Aláàfin o kò sí wàhálà ń bẹ o ààrẹ nìkan kan tó mú wọn lówó because wọn àjẹká ṣe fídíò olóyè wa proceed wọ́n bẹ̀rẹ̀ sí ní fisiti gbogbo àwọn lọ́balọ́ba àgbẹ́jọ́ o ṣé kó lóyè ọmọ lọ kí bàbá wọn Ọọ̀ni ní ṣèyàn dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ẹ gọ́ lórí pé olóyè sọ̀rọ̀ ẹ ti ń sọ kó sọ̀rọ̀ ni ṣé ẹ fẹ́ mú lóun tẹ́lẹ̀ ni kọ́mọ́ kira rẹ̀ mọ́ bó ṣe wá kira rẹ̀ ni ó ti dọ̀tá yín ẹ ṣe Yorùbá nation gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lọ́yọ̀ọ́ ẹ ṣe Yorùbá nation rádàrádà dàdá ń ṣe Yorùbá nation ta ló mọ̀ kò lóyún lọ́yọ̀ọ́ ìgbà tá à ń ṣe Yorùbá nation ta ló mọ̀ kò lóyún lọ́yọ̀ọ́ ẹ bá àmọ́ ṣe mọ́ èèyàn kan rẹ pé Yorùbá nation ti tẹnikẹ́ni bọ́dí ń pariwo ṣe fámìlì òǹkàlùkù náà fẹ́ gbà fún ni ọ̀run ìyàbọ̀ àmọ́ ṣe tẹnìkan ni sọ̀rún ìyàbọ̀ àmọ́ ṣe tẹnìkan ni ṣe bá fámìlì yín náà máa jí gbé fámìlì olóyè mẹ́rin náà fẹ́ jí gbé ṣé ọmọ ẹ̀ náà fẹ́ jí gbé ni àbí ìyàwó ẹ̀ ẹni tó yẹ pé gbogbo ìyàwó rẹ̀ wọ́n wà ní Germany àwọn ọmọ rẹ̀ ń bẹ ní Germany àwọn òpònú àwọn ò ṣe Yorùbá nation mọ́ o kò ní yẹ ẹ́ tẹ́ ẹ bá tún ṣe Yorùbá nation tiẹ̀ mọ́ wọ́n múnú bí mi
orí WhatsApp kan ni mo ti ń gbọ́ voice note yẹn táwọn kan ti kóra wọn jọ tí wọ́n pariwo àwọn ọmọ Ọ̀yọ́ o àwọn ò ṣe Yorùbá nation mọ́ o. That is nonsense. Báwo làwọn yẹn ṣe ń ronú kéèyàn má lè ronú straight kéèyàn má ronú. Ẹ dákun so Yorùbá nation tá à ń ṣe torí èèyàn kan la fi ń ṣe. So ẹ fẹ́ gba òmìnira fún ìgbésí ayé yín àti àwọn àrọ́mọdọ́ yẹn mọ́ yín. So torí pé ẹnìkan kira rẹ̀ yẹn ẹ ṣe Yorùbá nation mọ́. Ẹ wo ìrònú àwọn táwọn járọ̀ Ọ̀yọ́ o àwọn ò ṣe Yorùbá nation mọ́ o. To hell with you and your Yorùbá nation tẹ́lẹ̀ ṣe. Olóyè Sunday Igboho lè máa fún ní mọ̀ràn. Táwọn èèyàn yìí ọba ti ṣe dáadáa kán fi wọ́n lẹ̀ kán máa jí ẹgbẹ́. Fi wọ́n lẹ̀ kán máa jí ẹgbẹ́. Nítorí àjà níta níjà lẹ́kúlé o. Ọ̀tá yìí ẹ̀ ṣe ni. Owó tó máa ná tó máa fi kú kò ní lọ́wọ́ ni. Owó èlò lẹ́ ń fún. Owó tí Igboho máa ná tó máa fi kú kò ní lọ́wọ́ ni. Ọ̀tọ̀ náà dárìn ni. Ṣé ẹ gbọ́ pé ṣe Fúlàní threatens Igboho ni? Ṣé ó lóko kan tí Fúlàní ọ̀jẹ̀ ṣó ń dáko ni? Ṣé Igboho ń dáko ni? Igboho ń gbénu abúlé tẹ̀ ń gbé ni? Igboho ń gbénu abúlé inú oko tẹ̀ ń gbé tó ti ń jí gbé yẹn Igboho ń gbé bẹ̀ ni? Kódà kéèyàn mọ̀ ní làákàyè kódà bàbá wa kábíyèsí Aláàfin ẹ dákun ọmọ bẹ́ẹ̀ ni aṣáájú ni ẹ ṣàtúnṣe pẹ̀lú bàbá wa Ọọ̀ni ẹ lọ ṣàtúnṣe pẹ̀lú bàbá wa Ọọ̀ni ẹ parí ìjà tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ẹ lọ parí ìjà pẹ̀lú bàbá wa Ọọ̀ni ẹ lọ parí ìjà pẹ̀lú bàbá wa Ọọ̀ni. Látọjọ́ tẹ́ ẹ ti jọba láwuyewuye ti ń pọ̀ bàbá wa kábíyèsí Ọ̀wọ́adé Ọlọ́run jẹ́ kẹ́mi yín ó gùn gbogbo ọ̀nà táwuyewuye ń gbà wáyé ẹ ṣàtúnṣe lórí ẹ̀ ẹni tí ó parí ìjà kíkú ọ̀nà ìjà o kò sí tẹ́ ẹ jọba lé lórí tójú kẹ́ ẹ túlù ṣe lọ kẹ́ ẹ ṣàtúnṣe tó bá fẹ́ bàjẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe tó bá fẹ́ bàjẹ́. Bàbá wa kábíyèsí Ọ̀nìrìsà Ọlọ́run jẹ́ kẹ́mi ń wógùn wọ́n ṣe dáadáa pẹ̀lú olóyè Sunday Igboho wọ́n ṣe dáadáa wọ́n fi ìfẹ́ hàn sí olóyè Sunday Igboho wọ́n jẹ́ kó yí olóyè Sunday Igboho pé ìyàtọ̀ ọ̀jẹ́ lájẹgbé a wà pẹ̀lú rẹ inú wa inú pẹ̀lú gbogbo tó tẹ̀lẹ̀ sí ọ inú wa ò dùn wọ́n fún olóyè ẹ wo welcome ẹ wo bá ṣe welcome olóyè pẹ̀lú ọ̀yàyà àti ìtújúká wọn olóyè wọn fi dá ọlá náà o tí wọ́n bá fẹ́ fi olóyè dá ọlá ni kò yẹ kọ́ ni ó yọjú sí olóyè ẹ mọ iye àké àti àdá táwọn èèyàn ti sábà bá wọn ní pẹ̀lú ẹnu lórí social media ta ni òbú Ọọ̀ni ta ni òbú Ọọ̀ni àtọmọdé àtàgbà ní ń sá wọn láàké wọ́n ń sá wọn ládàá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu olóyè tún wá lọ wọ́n dẹ̀ tún wẹ́kọ̀ mú wọn wọ́n ṣe dáadáa sí wọn olóyè wa ní kó lóyè ọ̀sọ̀rọ̀ ọ wá ń kira rẹ̀ so kíkira rẹ̀ tó wá ń kira rẹ̀ yẹn ó ti dáràn kíkira rẹ̀ tí ń kira rẹ̀ yẹn èyí tí mo fẹ́ káwọ́ kó wò ni pé ókì tí olóyè ń kira wọn yẹn ṣé lódodo ni àbírọ́ ni àárín òpìtàn ẹ bá wa sọ̀rọ̀ lórí ókì yẹn oríkì tí olóyè ń kira wọn yẹn ṣé lódodo ni àbírọ́ ni kí wàá ní kí ni wàhálà tẹ wá sọ ọ̀rọ̀ tí ẹni ẹlẹ́ni sọ ẹ wá fẹ́ sọ di ọ̀ràn lé ẹ fẹ́ sọ di ọ̀ràn sí lọ́rùn ẹ̀yin ará Ọ̀yọ́ o ẹ̀yin ò ṣe Yorùbá nation mọ́ o to hell with you ẹni ó bá ní ẹ ṣe Yorùbá nation kò ní yẹ ta ló ta tẹ ṣe èèyàn kan fagídí mo ń ṣe Yorùbá nation tẹ́lẹ̀ ni àbá sọ fún yín pé Yorùbá nation tẹ́
táwọn èèyàn bá ṣe Yorùbá nation kóníkálukú jẹ́ orúkọ bàbá rẹ̀ kóníkálukú jẹ́ orúkọ bàbá rẹ̀ ọ̀run yabọ̀ kì í ṣe tẹnìkan. tẹ́ ẹ bá ti wá ṣe Yorùbá nation mọ́ ṣé o Yorùbá nation lolóyè fi jẹ́ èèyàn ṣé Yorùbá nation ló sọ olóyè dèèyàn ẹni tó ti di èèyàn ó ń sáré tí kiri ó ń sáré yé kiri ó ti dèèyàn ẹ̀ẹ̀mọ́dún tí olóyè tó ti ń lo ìjéèyàn bọ̀ ni kí Yorùbá nation tó dé. àwọn ò ṣe Yorùbá nation mọ́ o ta ló máa lose ẹ̀yin lẹ́ máa lose mẹ̀kúnnù ló máa lose mẹ̀kúnnù ló máa lose gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe Yorùbá ni àwọn bàbá yín náà máa lose olóyè ò lè lose pàtàkì rẹ̀ kọ́ padà Germany kọ́ lọ́ máa gbé Germany kí ló fẹ́ lose Sunday Igboho he has nothing to lose kò ní tó máa lose kí ló fẹ́ lose gbogbo àwọn ẹbí ẹ̀ ń bẹ ní Germany oúnjẹ nírọ̀rùn mu nírọ̀rùn kọ́mọ̀ sí sámájọ́ fi kú ní tí ọmọ jẹ Ọlọ́run ti kó sí lọ́wọ́ Yorùbá nation ṣe Yorùbá nation ẹ̀yin lẹ́ẹ̀ máa fi Yorùbá nation lẹ́ẹ̀ máa fi ń jẹun ní Nàìjíríà yìí mo tún sọ èèyàn méjì ní í ṣe Yorùbá nation Nàìjíríà táwa yìí o lẹ́yìn àárọ̀ Ọ̀yọ́ yẹn tẹ́ ẹ sọ pé ẹ ṣe Yorùbá nation mo ń sọ fún yín lẹ́nìí èèyàn méjì ní í ṣe Yorùbá nation ní Nàìjíríà táwa yìí ní Nàìjíríà ni o mi ń sọ lókè òkun o gbogbo àwọn tí ń bẹ ní abroad ni wọ́n ṣe Yorùbá nation ṣùgbọ́n ní Nàìjíríà èèyàn méjì péré ní ṣe Yorùbá nation èèyàn méjì yẹn ni ṣé kí n dárúkọ wọn èèyàn méjì ẹni àkọ́kọ́ òní olóyè Sunday Igboho ẹni kejì òní gbogbo àwa yòókù àwa thousands tá a láǹ ṣe Yorùbá nation àwa méjì náà ni torí olóyè Sunday Igboho òun ṣe Yorùbá nation tẹ̀mítẹ̀mí gbogbo tọ́lọ́ ń fún ní fi ń ṣe ṣùgbọ́n gbogbo àwọn yòókù oníkálukú ń ṣe nítorí tí ó jẹ oníkálukú ń ṣe nítorí tí ó jẹ ebi ló lé ẹlòmíì lédi Yorùbá nation ebi torí owó tẹlòmíì ò rí torí pé tábàlá ti ránṣẹ́ á máa fún lówó oúnjẹ torí ìgbà tí ò tí ì ṣe Yorùbá nation gan ebi ń pa gbogbo àwọn yòókù àtó èèyàn kan gbogbo èèyàn yòókù ti ṣe Yorùbá nation ní Nàìjíríà táwa àtó èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ Sunday Igboho ṣùgbọ́n mo wá sọ gbogbo wa di èèyàn kan ṣoṣo ní gbogbo wa tí wọ́n bá pa gbogbo wa papọ̀ gbogbo àwọn tá a lọ́n ṣe Yorùbá nation àtó ẹyọ kan ṣùgbọ́n ká sọ pé ẹyọ kan ni wá olóyè Sunday Igboho òun lẹ́ni kejì lẹ́yìn rẹ̀ àwọn tí ń bẹ láàbùrọ̀dọ̀ tó ń ṣe Yorùbá nation àwọn ni wọ́n ń fowó wọn ṣe torí pé ìtọ́jà ń sọ bẹ́ẹ̀ ni pé ẹni tó wà lókè òkun kò wá nǹkan kan mọ́ ó ti ń jẹ níbẹ̀ pẹ̀lú rọrùn ó ti ń mu níbẹ̀ pẹ̀lú rọrùn ó ti ń náwó níbẹ̀ pẹ̀lú rọrùn security ń bẹ ní títẹ́ wà jíjẹ mímu wọn rọrùn ó tún wá ń ṣe Yorùbá nation òun gangan ní ń ṣe Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń ṣe Yorùbá nation Nàìjíríà yìí tó bá jẹ́ pẹ́ lómìn lówó lọ́nu gbogbo àwọn tá à ń ṣe ni kò ní bá wa ṣe àìlówó ló ẹlòmíì ló jẹ́ ọmọ ṣe Yorùbá nation èèyàn mélòó bí olóyè Sunday Igboho ní ṣe Yorùbá nation ẹni olówó lọ bí olóyè Sunday Igboho ní bá wa ṣe ìdí nìyẹn tó jẹ́ ọjà sí pé mẹ̀kúnnù ló pọ̀ nínú ẹni tí ń ṣe Yorùbá nation ní Nàìjíríà ọ̀nà àti jẹ́sì lórí torí kóníkálukú ó lè jẹun lọ́jọ́ kọ́pọ̀lọpọ̀ ó máa ṣe Yorùbá nation ní Nàìjíríà kì í ṣe torí pé wọ́n fẹ́ ṣe tẹ̀mítẹ̀mí àwọn tí ń ṣe tẹ̀mítẹ̀mí làwọn tí ń bẹ lókè òkun àwọn ni wọ́n torí pé àwọn tí ń bẹ lókè òkun wọn à ní tó fẹ́ lose wọ́n dẹ̀ ń ṣe wọ́n náwó àwọn ni wọ́n ń ṣe Yorùbá nation ṣùgbọ́n tí ń bẹ Nàìjíríà ó ní tí ó lose o ẹlòmíì sì ń ṣe torí epe bí ń pa ó fẹ́ máa jẹun
torí ìdí eléyìí ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ kò sẹ́ni kankan kò sí Aláàfin olóyè Sunday Igboho kò sí Aláàfin ó kira rẹ̀ ni ó kì í lé wọn sí ni ẹ̀yin tẹ́ máa ń dá wàhálà lẹ̀ ní kẹ́ ẹ lọ sọ́ra yín à ń bẹ lọ́hùn kí Aláàfin àti bàbá wa Ọọ̀ni àti gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kí wọ́n di ọ̀rẹ́ ẹ̀rí bí ìjà alálẹ̀ nítorí pé gbogbo àwọn lọ́balọ́ba àárín wọn Ògún wọ́n ń gbéra wọn lọ kóòtù lórí àlàálẹ̀ ní gbogbo ìgbà àwọn wàhálà ń béèrè Yorùbá nation ó láti fẹ́ gba Yorùbá nation nígbà tí gbogbo àwọn ọba tí wọ́n ń jà sọ̀rọ̀ lọ́ti gbà ṣùgbọ́n náà rọ̀bíkà.